Ẹ̀yin ènìyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, Portable olórin àti Pasuma wọ́n lọ kọrin ní church Celestial Church of Christ èyí tó wà lÉkòó. Ẹ̀yin ènìyàn lé ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ènìyàn. Habib Òkìkíọlá Ọlálọmí tí gbogbo wa mọ̀ sí Portable Sàásù ó lọ kọrin ní Celestial Church of Christ. Ó mú ìlérí rẹ̀ ṣẹ o, ó lọ kọrin níbi àkànṣe ńlá èyí tí àwọn Celestial Church of Christ tó gbé kalẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé awuyewuye ti wáyé lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ní kó má wá sí ibi àkànṣe ńlá ti Akara night èyí tí àwọn Celestial Church of Christ tó ń gbé kalẹ̀. Wọ́n ní pé olórí ẹ̀mí ló yẹ kó pè, wípé kò yẹ kí wọ́n pe Portable wá sí ibi Akara night yìí. Wọ́n dẹ̀ rọ̀ pé kó má wá. Ètò yìí ni àwọn Celestial gbé kalẹ̀ èyí tí wọ́n pè ní Akara praise night èyí tó wáyé ní 16th of December 2023 nínú chọ́ọ̀chì Sẹ̀lẹ̀ èyí tó wà ní orí àdírẹ́sì Alájẹ́ Ẹlẹ́ṣin ní agbègbè ní Ọjọ́ta lÉkòó. Chọ́ọ̀chì wọn ní Land of Goshen Cathedral ti Sẹ̀lẹ̀. Chọ́ọ̀chì wọn dẹ̀ wà ní Ọjọ́ta lÉkòó. Ibẹ̀ ni wọ́n ti pe Portable wípé kó wá ṣe Akara praise night pẹ̀lú àwọn. Wọ́n fi ìwé pe Portable àti Wasiu Alabi èyí tó ń jẹ́ Pasuma wípé kí wọ́n wá ṣe Akara praise night pẹ̀lú àwọn. Gbàrà tí ìwé yìí jáde ní àwọn kọ̀ọ̀kan àwọn adarí ìjọ Sẹ̀lẹ̀ ni wọ́n ti sọ pé àwọn ò nífẹ̀ẹ́ bí wọ́n ṣe pe Portable àti Pasuma síbi Akara night wípé olórí ẹ̀mí ló yẹ kán pè síbẹ̀, wípé àwọn ò fara mọ́ kí Portable wá, wọ́n wá kì í nílọ̀ pé kó má yọjú. Ọkùnrin tí wọ́n ń pè ní Ìkà of Africa kò jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọlẹ̀ rárá. Ó bẹ̀rẹ̀ sí gbé fídíò kiri lórí social media tí gbogbo àwọn èèyàn rí. Wọ́n ní Portable ní dandan ni kó ń lọ sí ibi tí wọ́n pè ó sí, wípé wọ́n ti san owó ńlá èyí tó jẹ́ mílíọ̀nù 5 dípò ní láti yọjú síbẹ̀. Portable dẹ̀ ṣe bó ṣe wí láti lọ síbẹ̀ láti lọ kọrin. Ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù tá a wà yìí wọ́n ṣe àfihàn Portable ní ìjọ Sẹ̀lẹ̀ o. Lọ́tẹ̀ yìí o, ìmúra Portable yàtọ̀ pátápátá. Níṣe ló kó sí aṣọ Sẹ̀lẹ̀, aṣọ funfun làó ni Portable kó sí. Òun àti Pasuma ni wọ́n jọ jókòó tí wọ́n ń rẹ́rìn síra wọn, tí inú wọn ń dùn, tí wọ́n ń dá àwákà. Ẹ̀yin ènìyàn lé Portable wọṣọ sùtánà o láti kọrin ní Akara night èyí tí àwọn ọmọ Celestial tí wọ́n gbé kalẹ̀. Lẹ́yìn ìwàásù rẹpẹtẹ tí gbogbo àwọn ọmọ ìjọ Sẹ̀lẹ̀ tí wọ́n wọ aṣọ kan náà, wọ́n ké sí Portable láti wá síwájú láti wá kọrin o. Wọ́n dẹ̀ ké sí gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n fún un láàyè láti rí ààyè kọjá síwájú láti wá kọrin èyí tó fẹ́ kọ. Gbogbo àwọn ọmọ chọ́ọ̀chì Sẹ̀lẹ̀ ni wọ́n yabo Portable o, tí wọ́n ń pariwo Portable ọmọ Ọlálọmí, inú wọn dùn láti rí i. Ariwo yìí pọ̀, orí Portable wú. Bí Portable ṣe gba máíkrófóònù yẹn tó bẹ̀rẹ̀ sí í kọrin orin tó kọ, ó ti pọ̀ jù ẹ̀yin ènìyàn lé. Ẹ̀yin ènìyàn lé, èyí ò jẹ́ nǹkan tí ó ya èmi Mashola Gist TV lẹ́nu. Ìtorí ẹ̀ ni mo fi mú gist yìí wá sí iwájú ẹ̀yin ènìyàn. Ṣé ẹ mọ̀ pé Bíbélì sọ wípé kí a má máa dá ẹnikẹ́ni lẹ́jọ́ nítorí pé àwa gan àríra wa. Kò sí ẹni tí Ọlọ́run ò lè pè sí ilé Ọlọ́run. Àwọn onígbàgbọ́ tó máa ń ní pé èèyàn kan ẹlẹ́ṣẹ̀, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run, kò sẹ́ni tó mọ́. Ọlọ́run nìkan ni ẹni tó mọ́. Wípé Portable ó lọ sí Celestial Church ó lọ kọrin. Ẹ má dá lẹ́jọ́.
ẹ mọ̀ bóyá nǹkan kan ni Ọlọ́run try láti sọ fún wa, bóyá nǹkan kan ni Ọlọ́run try láti ṣe nínú ayé Portable. Kò sí anybody tó lè mọ̀ nǹkan tí Ọlọ́run try láti ṣe nínú ayé Portable. Àwa la lè sọ, àwa la lè mọ̀, àwa la lè wí. Ẹ̀yin ènìyàn lé, ẹ jẹ́ kí a kó oríṣiríṣi èèyàn mọ́ra. Ẹ má máa jẹ́ ká ní ẹlẹ́ṣẹ̀ lèyí o, ẹlẹ́ṣẹ̀ lèyí o. Nípa ìwàásù gan, inú ayé ẹni yẹn ó lè yí padà. Ẹ mọ̀ bóyá pípe Portable wá sí inú ṣọ́ọ̀ṣì òun ló máa jẹ́ kí Portable yí padà, ẹ lè sọ. Bóyá Ọlọ́run gangan ló dìídì rán wá síbẹ̀, ẹ lè sọ. Ẹ má jẹ́ ká dá ẹnikẹ́ni lẹ́jọ́. Nítorí pé àwa gbogbo wa tá a wà láyé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa, kò sẹ́ni tó mọ́ níwájú Elédùmarè. Gbogbo wa ẹlẹ́ṣẹ̀, oore ọ̀fẹ́ là ń tọrọ, oore ọ̀fẹ́ là ń wá. Ìgbà tó bọ́ síwájú, Portable bẹ̀rẹ̀ sí kọ àwọn orin aládùn rẹ̀ tí àwọn ènìyàn mọ̀ mọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́. Lẹ́yìn èyí ni Pasuma náà bọ́ síwájú ló bẹ̀rẹ̀ sí kọrin, ní gbogbo àwọn èèyàn ń fò, ni wọ́n ń pariwo Pasuma, Pasuma. Ẹ̀yin èèyàn lé, kí la fi mú ọ̀rọ̀ yìí wá? A mú wá nítorí pé ká má dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ọlọ́run ó mọ ibi tó ń mú oníkálukú lọ. Bóyá Ọlọ́run fẹ́ lo Portable ní ọ̀nà àrà ni fún iṣẹ́ ìránṣẹ́, ẹ mọ̀. Kò sí ẹni tí Ọlọ́run ò lè lò ní ìgbà kankan. Tí Ọlọ́run bá ní àsìkò ẹ̀dá tó, àsìkò ẹ̀dá tó nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.